tó bá ń tóbi ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra tàbí gbọ́ra ẹni ẹ̀kọ́ àti náà lákìra ẹni mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndọ̀rọ̀ Awíkonko jákèjádò àgbáńlá ayé ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin ńbẹ náà láwà oríṣiríṣi àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan náà láti kà sẹ́yìn ìwé tá ń kà lọ́wọ́ òun náà ni àrùn mẹ́ta àtọ̀runwá látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Láwùyí Ògúnníran ẹ má gbàgbé iwájú bí mo ṣe sọ kẹ́ tó jáde kúrò ní ìkànnì yìí ẹ rí dájú pé subscribe sí chánẹ́ẹ̀lì yìí láti jẹ́ kó iṣẹ́ tí mo rí iṣẹ́ ya bákan náà lè bẹ̀ tí mo máa ń fi síwájú yín pé tí ẹ bá ti ń bá polówó ọjà pàdé ń bẹ̀ ẹ má máa skip ẹ tí ẹ bá ti skip ẹ ṣe mí láǹfààní kankan ẹ já fi ṣe gbà fún mórílé ni gbà fún gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì ó fèsì ránṣẹ́ lè ẹ já jọ máa nàra wa lọ́wọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan orí kẹrin ni mo láti tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ wọ́n lọ lálàá ẹ̀já gbádùn rẹ̀ lẹ́yìn tí bàbá ti gba oko tí ó là fún àwọn ọmọkùnrin rẹ̀ padà lọ́wọ́ wọn Àdìó bẹ̀rẹ̀ sí tọrọ oko dá ó ń gbé àwọn ọ̀gbìn bí oúnjẹ iṣu àgbàdo ẹ̀gẹ́ àti ewébẹ̀ nìkan tí ó sì gbọdọ̀ gbé àwọn igi tí ń ṣòwò bíi kòkó obì ọ̀pẹ kọfí àti òróǹbó síbẹ̀ nítorí pé ilẹ̀ náà kì í ṣe tirẹ̀ àwọn oko tí Àdìó sì ń dá náà kì í ṣe gbogbo ìgbà lóhun ọ̀gbìn orí rẹ̀ ń jáde dáradára ìgbà mìíràn tí ó bá sì jáde dára ọjà àgbàdo tàbí ti iṣu tàbí ti ẹ̀gẹ́ tún lè fọ́ nígbà tí Àdìó rí èyí ó tún dán ọdẹ ṣíṣe wò àjẹbí pilẹ̀ níṣẹ́ ọdẹ ní ìdílé wọn ọ̀gbìn kòkó obì àti kọfí tí ó mú owó gègé wá ló sì sọ wọn di aṣọdẹsàgbẹ̀ nítorí náà fún bí ọdún mẹ́ta ni Àdìó fi ń ṣọdẹ káàkiri àwọn ìlú òkè ògùn bíi Ṣakí Ìṣẹ́yìn Ìgbẹ́tì Ṣẹ̀pẹ̀tẹ̀rí Dédé Ìgbòho àti àwọn ìlú bí Ìkòyí Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítòótọ́ ni Àdìó ń rí owó gbọ́ bùkátà láti ipasẹ̀ iṣẹ́ yìí ṣùgbọ́n ọdẹ kiri ẹran pa tó bẹ́ẹ̀ ní àkókò ẹ̀wọ̀ ní irú àkókò yìí ni Àdìó máa ń tẹra mọ́ iṣẹ́ oko ríro ní ilé ṣùgbọ́n ọdún díẹ̀ lẹ́yìn èyí ni Àdìó rò nínú ọkàn rẹ̀ pé nígbà tí ẹ̀ ṣe wípé òun ní oko kòkó tàbí tí ogbè ní ìbásàn bẹ́ẹ̀ sì ni ojoojúmọ́ ni bùkátà òun fẹjú sí bùkátà lórí àwọn ọmọ lórí aya lórí ẹbí lórí ará àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà wo lolúwarẹ̀ ò ní dẹ́dún arinlẹ̀ bákan náà ni èrò Àdìó àti ìyàwó rẹ̀ Àbẹ̀ó ní bí èèyàn ti rẹ̀ fẹ́ faramọ́ ilé ní ìjà pẹ̀lú ẹjọ́ àlejẹ́ o wọ́n ní bí bàbá bá gba oko yóò padà sínú ilé nígbà tí bàbá gba oko tán kọ́ ó pe ọkọ rẹ̀ kàkà kó san ìnájà bípa lórí igun tó ń pa o kò wá tán bí ẹ̀jẹ̀ ayẹra fún wọn àwọn méjèèjì pinnu láti lọ sí ìlú mìíràn láti máa gbé àti láti wá iṣẹ́ sí ìbáṣe òwò ṣíṣe Àdìó ní ọ̀rẹ́ kan Fọlárìn ní èyí tí ó jìnnà púpọ̀ sí ìlú wọn ọmọ onílù ni Fọlárìn ṣe ó ti mọ ìṣòro Àdìó ọ̀rẹ́ rẹ̀ òun gan ló gba Àdìó níyànjú kó fi lé bàbá rẹ̀ sílẹ̀ wá sí ìlú òun nígbà tí Àdìó sì fi ọ̀rọ̀ náà hàn ìyàwó rẹ̀ Àbẹ̀ó tayọ̀tayọ̀ ló fi gbà á ohun tó tiẹ̀ tún wá ń ká Àdìó lójú ni pé kí wọ́n tètè lọ òun ló tilẹ̀ tún wá ń ká Àdìó lójú pé kí wọ́n tètè lọ nítorí náà ní ọjọ́ kan Àdìó tọ̀ bàbá rẹ̀ lọ ó dágbére fún un pé òun wá eré lọ sí ìlú mìíràn bàbá béèrè lọ́wọ́ rẹ̀ pé ìwọ nìkan tàbí àtàyà àtọmọ rẹ̀ Àdìó ní ibi a bá ń gbé lóun ẹni bá ní gbé ìgbé kí ràjò kó fi lé rẹ̀ sílẹ̀ bàbá tún béèrè ń bolẹ̀ ń lọ o Àdìó ní à ń lọ lálà àbí àyìn kọ́ lọ sọ pé bí ìlà ò bá ṣe é gbé àmọ́ gbé ìlàlà bẹ́ẹ̀ ni ìlàlà náà là ń lọ bàbá ní òwúrò ẹ máa lọ mbẹ́kẹ́bi tẹ́ ẹ bá lọ Ọlọ́run á máa sì yín lọ dídé ń ti ewé adé bíbọ̀ ń ti bọ̀ yìí àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà ó dídẹ rẹ́gì kú sóko ìwájẹ ọmọ inú odi niyín ẹ̀ẹ́dì kú sẹ́yìn odi Àdìó ń ṣe àmì sí àdúrà náà lẹ́yìn tí bàbá dánu dúró díẹ̀ ó parí àdúrà náà ó ní ìgbà tí ẹ bá kó dájọ́ ò ní fọ́ àwo tí ẹ bá kó débẹ̀ ò ní fàya yọmọ ilé sí ni o ọ̀rọ̀ ti parí Àdìó lọ kó níwájú bàbá rẹ̀ bàbá ń wò ó bó ti ń lọ gbogbo gbàràgàdà sẹ́kún Àdìó wò ó lẹ́yìn ọba ọ̀nà tiẹ̀ lọ Àdìó dé ọ̀dọ̀ Àbẹ̀ó ó fún un lábọ̀ wọ́n fi ọjọ́ sílé lọ wọn ò sọ ọ̀rọ̀ náà fún ẹnìkan àfi ìyá Àdìó nìkan báyìí la parí orí kẹrin ìwé náà àrùn mẹ́ta àtọ̀runwá pẹ̀lú ògo Ọlọ́run orí karùn-ún láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí bẹ́ẹ̀ òun náà ni ẹni tó múni dé ìlú ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí láti gbé èdè àti àṣà Yorùbá lárugẹ bákan náà ẹ máa ní lọ́kàn nígbàkúùgbà wípé lára àwọn ìwé tá a ti kà sẹ́yìn eléyìí àparí inú tí gbogbo
gbọ́ tẹ́ ẹ wò tẹ́ ẹ kà tẹ́ ẹ sì rí pé ó dùn mọ̀rìn-mọ̀rìn àdépẹ́ sọ di eré àgbéléwò. ọ̀nà mẹ́ta láti nílò ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn. àkọ́kọ́ àwọn tó fẹ́ polówó ọjà, ìkejì àwọn tó fẹ́ sonígbọ̀wọ́, ìkẹta làwọn tó kàn fẹ́ràn èdè àti àṣà Yorùbá tó sì wù wọ́n láti kún wa lọ́wọ́. bẹ́ẹ̀ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹni tá a fẹ́ ní ilé ẹ́ńjìn ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp, ìyẹn lórí àparí inú ni o +234 904 851 9362 +234 904 851 9362. bákan náà ẹ má gbàgbé láti subscribe sáwọn chánẹ́ẹ̀lì Àkàndá tó kù bíi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live, Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live, Ẹwà Èdè Yorùbá TV tẹwà yìí, Ìkórìtà Kò Yé Mi bí tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù, Òwe Yorùbá TV bí tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó padà tó dòwe, Oríkì Yorùbá TV bí tá a ti ń sọ àwọn oríkì orílẹ̀. ẹ débẹ̀ ẹ rí oríkì orílẹ̀ yín bẹ̀ dáadáa. Àṣà Yorùbá TV, Omi Ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. a yóò wá ṣe o.